wọ́n handcuff wọn. Gbogbo ẹni tó fẹ́ ran Oríyọmí lọ́wọ́ lẹ fẹ́ handcuff ńgbà tẹ́ ẹ̀rọ òdodo tẹ́ ń sọ wípé wọ́n ti release ẹ̀. Allah. Ẹ fẹ́ fi kún ìṣòro àwọn ẹbí ẹ̀. Ẹ fẹ́ fi kún ìṣòro tiẹ̀ náà. Ẹ mọ̀ páwọn èèyàn wà hígà láti rí i pé wọ́n release ẹ̀. Lórí páwọn èèyàn wà hígà yẹn náà ti ń bá yín gbé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pilẹ̀ ẹrú mọ̀ yẹn ẹ̀yin nu Ọlọ́run. N tó dùn yàn tó tó ò sí nígbà tí mo lè experience ẹ̀ mo wò pé ha ṣé pé kí ni ilé dùn yàn tó báyìí. Nǹkan tó jẹ́ pé láàrin ikú àti yè ẹ̀yin dẹ̀ ń fi ń jókè ń trend lórí ẹ̀ ẹ wá ní pàdé Ọlọ́run dáadáa. Allah. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an Ọlọ́run ní wàlá talbisul haqqa bil batil. Wàlá talbisul haqqa bil batil. Ọlọ́run ní ẹ má máa fi páàkì òdodo ẹ má máa fi irọ́ páàkì òdodo ẹ má fòdodo páàkì irọ́ mọ́. Wàtẹ́kùmùl haqqa tẹ́ ẹ máa wá lọ fi bo òdodo mọ́lẹ̀ irọ́ lẹ pa o. Ẹ kàn mú àwọn èèyàn nígàn ẹ dẹ̀ ti bà nǹkan jẹ́ lára àwọn èèyàn. Wa antum ta'lamun. Ọlọ́lẹ́yìn gan dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé irọ́ lẹ pa. Atamuruna an-nasa bil birri. Mo fọ àyà kan tó tẹ̀lé Ọlọ́run wá ní atamuruna an-nasa bil birri. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àfáà, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ pásítọ̀, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ traditionalist. Atamuruna an-nasa bil birri. Kí ló dé tó jẹ́ pé ẹ̀yin lẹ máa ń pàṣẹ fáwọn èèyàn pé kán ṣe rere. Watansawna anfusakum. Ẹ̀yin gangan dẹ̀ deny ara yín ẹ̀yin gangan ò ṣe rere tẹ́ ní káwọn èèyàn bá sí. Wa antum tatluna al-kitaba. Wa antum tatluna al-kitaba. Afala ta'qilun. Ká Bíbélì yín ká Kùránì yín ni ìwé fáàrẹ̀ orí kan bẹ̀ ni. Afala ta'qilun nàbórí yín gbálẹ̀ ni àbí wọ́n ti rìn jẹ ọpọlọ yín ni abẹ́yìn gan gbádùn lábẹ́lé ni. Wa antum tatluna al-kitaba. Afala ta'qilun. Àti mùsùlùmí àti christianity àti traditionalist àwọn àríjẹ nínú ìbàjẹ́ wa pọ̀ láyé ebi fọ́ everybody lójú àwọn èèyàn wá ya wèrè kalẹ̀ wọ́n ya wèrè mọ́ Ọlọ́run ọba lọ́wọ́ ẹ bá Ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì. Kí ló dé nàìbù zamanana wàlà àìbù fínà. Wa ma li zamanina àìbù siwana. Wa ma li zamanina àìbù siwana. Nàìbù zamanana. Nàìbù zamanana wàlà àìbù fínà. Tí kì í bá ṣe pé ìyá afọ́nufọ́ra mélòó yín ló rántí àwọn ọmọ tí wọ́n kú mélòó yín ló délé àwọn ẹbí ẹ̀ èyí ló lẹ fáwọn ẹbí àwọn ọmọ tí wọ́n kú. Nàìbù zamanana wàlẹ̀ àìbù fínà. Mo délé méjì nínú àwọn tọ́mọ wọn kú èmi gan bẹ́ kúkú ń bẹ̀. Allah. Nǹkan ṣe àwọn èèyàn lábẹ́lé. Nàìbù zamanana tí fámìlì tó lé 100 torí ẹran tí lára ẹ̀mí kan tó lọ yóò lọ́kọ yóò níyà yóò ní bàbá yóò níyà àwọn fámìlì yóò sopọ̀ over 1000 fámìlì ń sun ẹkún ẹ̀yin dẹ̀ sọ di nǹkan ẹ̀rín ẹ̀yin sọ di nǹkan trendy. Oríyọmí Hamzat òun náà fọmọ kékeré lẹ̀ ńlé ìyàwó ẹ̀ ń bẹ ńlé àwọn ọmọ tiẹ̀ náà ń bẹ ńlé gbogbo nǹkan tó ń kálukú ń wa omijé lójú lẹ wá fi ń trend nírọ̀ oríṣiríṣi wá ń jáde ẹlòmíì parọ́ mi tẹ́yìn ọmọ wò pé ṣé lórúkọ ẹ̀sìn náà nàìbù zamanana wàlá àìbù fínà wà má lì zamanina àìbù siwana wà má lì zamanina àìbù siwana. Ìgbà tí n tó ṣẹlẹ̀ sí mi níjọ́sí tó ṣẹlẹ̀ ẹnìkan bẹ ó lórúkọ ní òṣèlú ló bá parọ́ fún mi ó ní mo ti pe IG mo ti pe gbá mo ti pàwo kódà owó tó ń ná ń bẹ̀ mo fẹ́ lè máa kúnlẹ̀ kí n máa dọ̀bálẹ̀ pé ẹ mọ̀ ṣe o ẹ̀yin lẹ́ yọ mí ń bẹ̀ ẹ̀yin lẹ́ yọ mí ń bẹ̀ ó wá tó bí ọdún méjì lẹ́yìn ìgbà náà ọ̀gá ọlọ́pàá IG yẹn ti wá rìtáyà àwa pàdé níjòkó mo wá sọ̀rọ̀ yẹn fún pé lágbájá ló ń bá yín sọ̀rọ̀ ńgbà kan ó lóun kàn gbọ́ news yẹn òun kàn heart
lórí iṣẹ́ tòun ní ẹnìkan kò bóun sọ̀rọ̀ o ó tún wá ló ń fáwọn lówó níbo ẹnìkan kò bóun sọ̀rọ̀ ẹ wo ojú tí màá fi wò ó bá ìyí ọjọ́ kan ọwọ́ akábùkù ọjọ́ ráyé ó kábùkù ayé ráyé. wàmẹ́lì sàmánìnà àìbùsíwánà wàmẹ́lì sàmánìnà àìbùsíwánà. Nàìjíríà ò dáa àwa la dáa kò sábúrú tí ń ṣèlú ṣé Nàìjíríà súnkò ń bìyàn gbé sí ó ti sódà Amẹ́ríkà níjọ ayé tí ń bẹ kí ló dé tẹ̀ ń pé Nàìjíríà bàjẹ́ àwa la bàjẹ́ ojú ọ̀rọ̀ ni kò sẹ́rùpẹ̀ tí ó wu gbàdó ni ṣé ayé ló bàjẹ́ ni àbáwa la bàjẹ́. Naibu zamanana wala ibu fi wamali zamanina ibu siwana wanajuza zamani bigeri dhambi walau natoko zamanu lana ajana walau natoko zamanu lana ajana. Wàláì tó bá jẹ́ pé ìgbà lè sọ̀rọ̀ ni wọ́n bá sọ fún wa pé ẹ̀yin gangan laburú nù gbà. wanajuza zamanu bigeri dhambi. mo fi ọba tẹ́lẹ̀ mi ń bẹ lọ́wọ́ ẹ̀ búra nígbà tí n tó ṣẹlẹ̀ sí mi ń dọ̀ ń ṣẹlẹ̀ kò sí àwọn ẹlẹ́sìn kò sí bí wọn ò ti fẹ́ scam mi tán. Allah. mo rẹ ni ó ríran sí mi tí ò ń tó nǹkan ọ̀jẹ̀ nǹkan kan nù ayé tó ń ríran sí mi pé nǹkan báyìí ló fà á nǹkan yẹn ò bá ti ṣẹlẹ̀ tí ò bá sí nǹkan báyìí àmọ́ tó kàn ń sìn mo wà ń gba refilation oríṣiríṣi tí wọ́n á ń wò pé ẹ mọ̀ gbà mí wọ́n á ti gbàgbé pàáfàá níbí ni ẹ mọ̀ gbà mí oní traditionalist sọ tiẹ̀ àwọn àfáà sọ tiwọn àwọn pastor àkótí ẹ̀ ló ń kà revelation ṣubú lu revelation lórí àdánwò tí mo wà nígbà yẹn kọ́ lọ́wọ́ tó yọ mí mo mẹ́lòmíì tó fi mí ṣàwàdà àmọ́ ń gbọ́ Ọlọ́run yọ mí tán ọláìsùn tóun ṣe ó ní lọ ló jẹ́ wọn ra àwọn ọmọ bẹ́ẹ̀ náà ni ọmọ ṣẹlẹ̀ lórí àwọn ìdílé Oríyọmí Hamzat ń sìn àwọn fámìlì ọ̀fẹ́ lè tọwọ́ bọ̀ náà tán bá fi ọgbọ́n ṣe ẹni tí ò ríran ríra ẹ dákun gbogbo ọ̀ràn tẹ́ ẹ rí sí bàbá Tinubu èwo ló wọ́ọ̀kì ń bẹ́ o ẹni tí ó sọ pé ìran tóun rí sí Tinubu wọ́ọ̀kì ó padà change ọ̀rọ̀ ńgbà torí pé ọ̀rọ̀ yìí ó yí wọn ni ọ̀tọ̀ ni permutation ọ̀tọ̀ ni prediction ọ̀tọ̀ ni kẹ́ẹ̀kan fọ́ọ̀mù rọmọ́ra wọn ó ń kálukú wá ń jáde àṣẹ òkú àjànàkú náà ń yọ àdá sí ta ló jẹ́ yọ agada ṣe erin àṣẹ bí erin bá ti kú gbogbo ẹni tí ò tó nǹkan náà ọmọ dúró lórí rẹ̀ tí ọmọ pé yes àwa la pa àwa la mú lẹ́ni tó jẹ́ pé tó bá rí ọwọ́jà erin lásán yọ sáré kìlómítà kan Ọlọ́run má ṣe mú wa. Àmín má fà wá fáwọn amúni. Àní Ọlọ́run má ṣe mú wa. Àmín má fà wá fáwọn amúni. Àmín ọmọ aráyé wọn lẹ́nu méjì wọ́n ní ṣe báwí fún kò gbọ́ ni. ọmọ aráyé wọn lẹ́nu méjì wọ́n ní ṣe báwí fún kò gbọ́ ni. Àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn àwọn kan sì ń bẹ yàtọ̀ fẹ́ lẹ́sìn kankan rí pa náà ń sọ̀rọ̀ lórí Oríyọmí wọ́n bí lu pa àwọn ó fi trend Ànábì ní irhamu thalathata minan nas ẹ ṣàánú èèyàn mẹ́ta yéé Ànábì ní tẹ́ bára àwọn mẹ́ta kan ẹ sunkún fún wọn bẹ́ẹ̀ bá rí èèyàn mẹ́ta ẹ sunkún fún wọn kò easy azizu qawmun dhalla èèyàn pàtàkì tí wọ́n wá yẹ̀yẹ́ tí a ní jókòó kalẹ̀ Ànábì ní ẹ̀sùn kún ọkàn fún oízi wàgánì yón ìfitakọ́ra olówó tí ò rí kọ́bọ̀ mọ́ tí wà ń tọrọ agbe ẹni tí ń bòyàn millions tó wá dẹni tí ń pé bó ṣe 20 naira dákun ẹsẹ̀ǹtì kóhun tí ẹ rí nǹkan jẹ àtẹ̀bí òun Ànábì ní tẹ́ ẹ bá rí ẹ má fi ṣe yẹ̀yẹ́ gbogbo nítorí ó kọ̀ sí ẹ kódà bọ́ sẹ̀yìn tẹ́lẹ̀ ní mọ́mẹ́ǹtì yẹn má fi ṣe yẹ̀yẹ́ o wàhálì mú bẹ́ẹ̀ iná juwal ẹni tó máa ti ń ṣẹlẹ̀ onímímà tó bá rẹ̀ láàrin aláìmọ̀kan Ànábì ní ẹ̀sùn kún fún pírọ́blẹ́mù tí ó kírẹ́ẹ̀tì tí wọ́n kírẹ́ẹ̀tì fún yóò ju tó gbé wá ní mímọ̀ tó fẹ́ fi mọ àwọn èèyàn lọ. ọmọ ìyá mi òjò ń pa òrì àbí òjò ń payọ̀ òrì ń dùnnú bọ́pẹ́ títí torí náà ó bà níjọ́ tó rùn bá dé ẹni tí ò bá ti stop owó wá kọ́mọjà kan bí prison o
Ọlọ́run ní là wá kò sígbà tí ẹ̀dá ò lè bá rẹ̀ níbi tí ò lérò. Tẹ́ bá wá rí yàn tó bá rẹ̀ níbi tí ò lérò, ẹ má sọ di politics ẹ̀sìn, ẹ má sọ di ntẹ́ mọ wá ríran. Ẹnìkan jáde Ọlọ́run ti sọ tipẹ́tipẹ́ ọ̀rọ̀ àpótí ẹ̀rí ni kéèsì mélòó lórí Yọmí ẹ̀ mọ iye kéèsì tó treat ni. Àwọn àlìjànnú ọmọ pọ̀ tí wọ́n mọ̀ jáde tó bá mọ̀ jẹ́ pé yín mọ̀ ni láwọn kéèsì tó le. Ẹnìkan jáde ọlọ́kọ àti ọní bàbá kan tó bọ́mọ rẹ̀ lò pọ̀ tó gbé kéèsì ẹ̀ ọkùnrin yẹn sẹ́yìn kékeré. Ọ̀kan jáde kí ni yín náà ń wo ẹ̀ tó bá rán mi létí. Ọ̀kan tún jáde òun ti ń pè lórí fóònù ti pẹ́ kò gbé fóònù tó ń fẹ́ sọ fún ẹ dákun gbọ́dá kí ló dé tẹ̀ ti declare ilé ìkẹ́ ti announce ẹ̀ kí ṣẹlẹ̀ yẹn tó ṣẹlẹ̀. Gbogbo yín àwárẹ̀ nìkan tó ti announce ẹ̀ pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Ìbàdàn kó tó di ọjọ́ kírísímàsì àwọn tẹ́ jà fáànù yín kan jáde kan ní Allahu Akbar nǹkan kan ṣẹlẹ̀ kó tó di ọjọ́ kírísímàsì ẹ̀ máa múra nílùú Ìbàdàn ẹ̀yin ti traditionalist náà ẹnìkan kan ò jáde ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ tán ó kálukú wá ń tẹ̀lé news pọ̀ mọ́ra wọn ẹ wá ń fi wéra wọn ẹ fẹ́ fi ìṣòro ẹnìkan gbáyì ẹ fẹ́ fi ìṣòro ẹnìkan wá owó ẹ̀yin nu Ọlọ́run ìjọba yìí náà pàdé tí yín nù. zamanana wala aibu fina wa ma li zamanina aibu siwana wa ma li zamanina aibu siwana. mo tún wo fídíò kan ẹnìkan ní àwọn ẹgbẹ́ àjẹ́ àwọn ni wọ́n ṣe mítìnì òun ti rí wọn láti bí oṣù kan táwọn ẹgbẹ́ àjẹ́ àtàwọn ẹgbẹ́ ọlọ́mọwẹ́rẹ́ wọ́n ń ṣe mítìnì lórí Oríyọmí àmọ́ ńgbà tá a rí bá sọ̀rọ̀ ẹ̀ sí àná èló ni wọ́n ń gbé nǹkan jáde lórí social media ẹ̀ bá ti post ẹ̀ ká ti rí i wàláì mọ́fọ́lọ́mbúra àwọn tẹ́ ń bẹ nípò òṣèlú ojú wọn rí nǹkan àwọn èèyàn máa ń ríran sí wọn every second sí ni ẹ dákun kí ló dé tó jẹ́ pé ìran tiyín kì í rí tálíkà ìran tẹ̀yìn ò béèrè fún tálíkà tó bá dọ́dọ̀ yín yóò ríran o lọ́dọ̀ tiyín ni o kódà bẹ́ẹ̀ rí nǹkan kan àmọ́ kí ló dé tó jẹ́ pé unsolicited vision eléyìí tẹ̀yìn ò béèrè fún kì í mú tálíkà ẹni ọba ló kọ ní unsolicited vision máa ń ríran sí ó dẹ̀ mélòó tẹ́ ẹ jáde pé tálíkà kan bẹ ládùúgbò agbowó o ẹja ṣàdúrà o tálíkà ẹ̀yin ará agbowó ẹ má bínú o tálíkà kan bẹ ń bí báyìí o ẹja ṣàdúrà o ó dẹ̀ mélòó tẹ́ ẹ jáde bó bá wá ṣẹlẹ̀ tán ló ń kálukú ọmọ wa sọ tẹ́ni tó bá bà lẹ́nu nàwa ìbú zamani adabatini fàyínà yóò adúlà bí ìbò mamara bí ìṣúwàlà nàìmú ìlàwàlì fíìmánà síbò kọ́dídùkùtù ọlọ́wàn wàdùkùtù múra kàdákà àìsùn fàtà lùrùbù. àfàìní nàwa ìbú dáhàrí àfàìní ìrákì ó ní ẹgbẹ́ o àwọn àdánwò gbà àṣemọ nkọ ẹ̀dá lọ́gbọ́n kẹdà ó lè gbọ́n sí mi àdàbàtì ni fàyínà yóò dùn làbí àdánwò tó bá ṣẹlẹ̀ yìí máa kọ́ ẹlẹ́kọ̀ọ́ nílà káyọ̀ mama rabi suwala naimi ìlàwàlì fíìmánà síbò. aburú òní dé oore òní tẹ̀lé àfi kó jẹ́ pé ìpín èrè kan bẹ tọ́lọ̀ fẹ́ pín fún yàn nínú aburú tó bá ṣẹlẹ̀ kọ́dí dùkùtù olówán wàdùkùtù múra kàdákà àìsùn ní fàtà lùrù. àfa nínú ayé tá a bá ń bẹ láyé ó tọ́ dídùn wò ó tọ́ kíkorò wò òun gangan tọ́ méjèèjì wò kàdákà àìsùn ní fàtà lùrù bọ́rọ̀ ẹ̀dá ó sì máa lọ nìyẹn ẹnìkan wáyé kọ́mọ̀rin tọkàn rẹ̀ kọrin bẹ́gbẹ̀rún èèyàn bá ń ríran sí ẹ sọ fún wọn pé ọlọ́run rẹ olórin christianity kan onílàákàyè ni nínú orin christianity orin làákàyè ni ó ní ayé ló sọ pé ò lè ní lárí ènìyàn ló sọ pọ́rọ̀ rẹ̀ ò lè já síre wòlíì ló sọ páyé rẹ̀ ò lè nítumọ̀ mọ́ kíyèsí ọlọ́run kò sọ ètò wa burú jù ń bẹ ẹlòmíì ọmọ jíṣẹ́ ẹ̀rọ yóò tún máa wá pé ègbé ni fẹni tààràn tó ń jíṣẹ́ ó tún ẹ wo ìbínú ọlọ́run tó tún fàlẹ́ rẹ̀ lórí ẹja ronú àwọ̀ ẹlẹ́sìn nàìjíríà fẹsẹ̀ méjì dúró tẹ́lẹ̀
corruption àwọn olóṣèlú ó ti sá ẹsẹ̀ Nàìjíríà kan fàṣẹ ẹsẹ̀ kan ló kù ẹsẹ̀ kan tó kù yìí wàhálà ẹ̀yìn ẹlẹ́sìn Nàìjíríà ní ọ̀dà Nàìjíríà wò níbi à ń bá bọ̀ yìí wàhálà ní ìjà gbọ̀ngàn bẹ́ẹ̀ bá rí wọn tí wọn bá ń jà ẹ má rò pé torí Ọlọ́run o wàláhì kálukú wọn lónìí tí ń jà lé lórí ọ̀pọ̀ yẹn máa ń sọ fún mi pé ẹ̀yin lẹ́lẹ́ ń wá láàfíà wá ìtẹ́ ẹ̀ tún wá gbélé yìí lọ kóòtù bí ẹni tí ń dáko ni tí wíìdì bá pọ̀ nínú oko ó tètè ro wíìdì kúrò kó lè jẹ́ kí n tó gbìn ó wù ní bọ́ọ̀ bá mójútó ti wíìdì n tó gbìn ò ní wù. àwọn kan tó ń bẹ tátùjọ wọra wa dé kóòtù lórí ìbanilórúkọ jẹ́ yìí ni wọ́n fi ṣe yín ni bí kéwù ọ̀bá gbẹ̀yìn ẹ̀ gbọ́dọ̀ lọ wá sẹ́mi ìsìn ni ṣé bí wọ́n ti kọ́ yín kéwù ṣe ní tí wọ́n ní kẹ́ ẹ lọ fi kéwù ṣe nìyẹn. Sheikh Imran Eleha ọ̀kan nínú ọ̀rọ̀ wọn Ọlọ́run ń ṣe dáadáa fún wọn tó balaka ìmú tí mo ti sọ́rí níbi lecture tí mo pe topic ẹ̀ ni pé Islam politics ẹ̀sìn ní sọ̀rọ̀ táwọn èèyàn ọ̀dá mọ̀ o ẹni ó bá dá politics ẹ̀sìn mọ̀ nínú Islam wàláhì wọn bá ní sọ̀rọ̀ ayé rẹ̀ ọmọ ó sọ wípé àwọn táwọn lọ kéwú different country làwọn ti lọ kéwú lábúrọ̀dù o Islam yàtọ̀ lẹ́yìn àkídà wàdàníyà àti òpó márùn Islam ni ò ṣe change àwọn nǹkan kan wọ̀ nínú ẹ̀kọ́ ẹni tó lọ kéwú ní Iraq yóò sọ̀rọ̀ kó tó mọ̀ Mushia tàbí Alawi mọ̀ ẹni tó lọ kéwú ní Iran yóò sọ̀rọ̀ kó tó mọ̀ kẹ́kọ̀ọ́ Shia mọ̀ ẹni tó lọ kéwú ní Egypt yóò sọ̀rọ̀ kó tó mọ̀ Musufi mọ̀ ẹni tó lọ kéwú ní Saudi ó sọ̀rọ̀ kó tó mọ̀ mú kanu sunna ìlànà sunna mẹ́ta ọ̀kan lé ọ̀kan dẹ̀ ọ̀kan libra bí ó sì máa ní ọmọ yóò rẹ̀ tí ó mú bẹ́ẹ̀. àwọn nǹkan wọ̀nyí tí wọ́n kó sáwọn lọ́pọlọ táwọn bá dé Nàìjíríà ó ń kálukú wá ń túlẹ̀ fáwọn èèyàn yóò wá múra kankan pé tòun ló dáa tòun ló dáa tòun ló dáa. ó yàtọ̀ síra wọn Ọlọ́run má ṣe mú wa. àmín má fà wá fáwọn amúni. àní Ọlọ́run má ṣe mú wa. àmín má fà wá fáwọn amúni. àmín ọmọ aráyé wọn lẹ́nu méjì wọ́n ní ṣe bá wí fún kò gbọ́ ni. ọmọ aráyé wọn lẹ́nu méjì wọ́n ní ṣe bá wí fún kò gbọ́ ni. mo rí ẹlẹ́sìn kan ó máa ń má pè mí ní ó ní sheik ṣé mo pè dáadáa mo lè pè dáadáa sà ó ní ẹ lọ kọ sílẹ̀ Trump kọ́ ni ó wọlé l'Amẹ́ríkà mo ti rí mo ti sọ fẹ́ni tí ó wọlé pò ń ló kàn kó máa múra kódà èmi àti ẹsẹ̀ ìtọ́jọ sọ̀rọ̀ tán láìpẹ́ yìí kò sí ọ̀nà fún Trump àwọn igi ọ̀run àbí àwọn ogun ọ̀run wọ́n ti block ẹ̀ kò lè débẹ̀ yẹn mọ́ níjọ́ tí Trump wọlé ó ní mo torí tó bẹ́ jáde tó ní yes Olúwa ti sọ fún mi bẹ́ẹ̀ mo ní ẹ gbà mí o ṣé Olúwa náà ní sọ̀rọ̀ tí ń takora wọn báyìí ẹ sì já bẹ̀rù Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń fọ̀rọ̀ Oríyọmí trend nítorí ń tẹ́ jẹ tẹ́ mu ń tẹ́ lòmí ò rí olóhùn rí ń tẹ́ lòmí ò gbọ́ olóhùn gbọ́ ń tẹ́ lòmí ò lágbára ẹ̀ ó lọ́wọ́ òun lọ́lọ́run kó gbogbo ẹ̀ sí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ Ànábì lọ́sọ̀tàn kan fún wa sallallahu alayhi wa sallam àti ayaba Naomi àti Oríyọmí ẹ fọkànbalẹ̀ sọ́dọ̀ Ọlọ́run ntọ́lọ́run ọba ṣe ẹnìkan ò lè ṣe eléyìí tí ń bẹ ńlẹ̀ yìí ẹ bọ̀ ń bẹ lábàríkà lùkọ́ àmín ìgbà tí ò sì ní pẹ́ ni báwọn èèyàn ṣe pariwo yẹn ọba mi fẹ́ kí ìjọba náà ó mọ̀ pé ntara ló fẹ́ nìyẹn bí wọ́n ṣe pariwo yẹn Ànábì sọ̀tàn kan fún wa sallallahu alayhi wa sallam àwọn mẹ́ta ni wọ́n rìnrìn àjò wọ́n kúrò nílùú òjò bá dé náà bá kú sínú àpáta kan òkúta ńlá kan tó wà lẹ́nu àpáta bí atẹ́gùn àtàgbàrá òjò bó ṣe jí òkúta yẹn nù lọ́ba dí wọn mọ́lé àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá ní tó ó kú báwọn ó ṣe jáde báwọn ọba ní kú bí ẹjẹ́ àrònú o iṣẹ́ rẹ̀ wo lẹ́nìkọ̀ọ̀kan wá sí rí láyé o ẹjẹ́ àràn Ọlọ́run létí kọ́lọ́run ó lè tú wa lẹ̀ ń bẹ̀ ọmọ ìyá mi wá kẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ Ànábì lẹ́ni àkọ́kọ́ bá ní Ọlọ́run wọlá ọjọ́ kan ọmọ àǹtí òun ńlọ́wọ́ abáhùn tójóbìnrin òun kàn ní kóhun ó ṣe kúìkì lára ẹ̀ òun ti ń ayé rẹ̀ tipẹ́ tóun ti ranjú mọ́ tipẹ́ tó rọ́rẹ́ wà ọwọ́ àdìtà nǹkan kò sí jíjẹ kò sí mímu ìlú lé Ọlọ́run wá dínà mọ́ débi pé kò síbòmíì tí ó gbà àfọ̀dọ̀ òun ló ń bá sọ fún pé arábìnrin fílẹ̀ ọmọ àǹtí mi tó gbéra ìfìyàn ńlẹ̀ àní ọjà yanjú ti bí
bó láti yanjú ti bí n ó fún ẹ lówó ebe bí ń pa ni owó ń bẹ àmọ́ jẹ́ ń débẹ̀ ọmọbìnrin yẹn bá ní kò ṣeé ṣe ọ lọ nígbà tó ọmọbìnrin yẹn ó délé ó bá àwọn ọmọ rẹ̀ lórí ẹkún ebi lọ́ba fi ìbànújẹ́ padà lọ́ba sọ fún un pé ó ti yá àmọ́ kọ́kọ́ kówó lé òun lọ́wọ́ ló ń bá kówó lé lọ́wọ́ ọlọ́mọbìnrin yìí ó ti bọ́ra dédajì ara ọwọ́ á ní kóhun ó ti gbogbo wíńdò òun ti gbogbo wíńdò tí gbogbo ilẹ̀kùn òun ti gbogbo ilẹ̀kùn ó ní bó ń gbé òun ti wíńdò táwọn ní ẹnìkan wò wá tó tún ilẹ̀kùn náà ó tún ti ilẹ̀kùn ojú ẹni yẹn tó ń wò wá kò ṣeé gbọ́ ó ní gbò wá ti gbogbo wíńdò tilẹ̀kùn tán òun ti wá bọ́ra sílẹ̀ kó wọn talé báyìí lọ́ba ní ọlọ́run mọ̀ ní ń wèmí àti ẹ̀ ó sì bẹ̀rù ọlọ́run ó sì fẹ́ ba alájọbí jẹ́ nítorí n tó ṣe níṣẹ́jú kan tára rẹ̀ ó wálẹ̀ ó bẹ̀rù ọlọ́run tó wí báyìí ó ní àyà òun já wá ni ló ń bá dìde foríjì mi ṣé mo ti fún ẹ lọ́wọ́ olóò ti fóun tó gbà sí oúnjẹ ni ṣàdúrà fún mi kọ́lọ́run ó ṣàforíjì fún mi ọlọ́run tó bá jẹ́ pé orúkọ rẹ ni mo gbọ́ tí mo fi ṣe àìdá yẹn mọ́jọ́ yẹn ṣàánú mi àpáta yẹn bá sí díẹ̀. ẹnìkan ní ọlọ́run ìrègùn tóun ní tòun àwọn òṣìṣẹ́ kan bóun ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olówó wọn wá túká ọ̀kan dé láago 12 ọ̀sán àwọn yòókù dé látago 8 àárọ̀ iṣẹ́ àbọ̀ ọjọ́ ló ṣe òun wá fún wọn lówó níjọ́ yẹn òun fóun lówó àbọ̀ ńlọ́ba dáwọ́ lù ńláyà ó ní máa lọ òun ò fẹsẹ̀ ó fẹ́ owó ní mi ò fẹ́ tó o bá lè fún mi ní déédéé iye tó fáwọn yòókù ó lóun sì mú owó yẹn òun bá lọ ra ewúrẹ́ òun wá bẹ̀rẹ̀ sí bá tọ́jú ewúrẹ́ ń bá bẹ̀rẹ̀ sí bímọ ó bá bẹ̀rẹ̀ sí bímọ ọkùnrin yóò yọjú ewúrẹ́ yẹn fi wá bímọ ó fi wá di 41 ewúrẹ́ nígbò di ẹ̀yìn ọdún 10 lọkùnrin bá yọjú lọ́ba lé mi mo bá yín ṣiṣẹ́ ń jọ sí owó mi dà òun bá ní mi ìjẹ̀gún mọ́yàn mo bẹ̀rù ọlọ́run ó yá tẹ̀lé mi kalọ̀ má bọ̀ gbogbo àwọn ewúrẹ́ tàbágùtàn yìí wọ lóní ẹ má mà mú mi ṣeré èló lowó tóun fi ṣiṣẹ́ ń jọ owó nǹkan ò ní fálù tó nǹkan mọ́ mo fi re ewúrẹ́ ni ọlọ́run mo kó gbogbo ewúrẹ́ yìí mo kó fún jọ náà tó bá jẹ́ pé rere ni mo ṣe ṣínà fún wa ilẹ̀kùn yìí bá tún sí díẹ̀ àmọ́ kò tí ì gbà yàn ẹnì kẹta bá ní ọlọ́run òun rántí ijọ́ kan àwọn òbí òun lébi ń pa òun ebi yìí pọ̀ òun náà ò ní tó wọ́n fáwọn ọmọ òun bá jáde lọ ọpẹ́ kóhun tó rí nǹkan rà dé kóhun tó rówó ìgbà tó wọ́n fi dé àwọn òbí òun ti sùn òun dáná oúnjẹ àwọn ọmọ òun béèrè oúnjẹ òun dìnnà àwọn ọmọ tóun bí lóúnjẹ pé ó dìgbà táwọn òbí òun bá tó jí òun wá gbé oúnjẹ dání létí bẹ́ẹ̀dì àwọn òbí òun wọ́n wá tají wọ́n bá òun lórí pé òun tó gbé pẹ̀lú oúnjẹ lọ́wọ́ òun ọ̀wá sùn tìgbà tí wọ́n jẹ oúnjẹ yẹn lọ́wọ́ òun ìgbà yẹn lòun ṣe wá jí àwọn ọmọ òun lòun wá fún wọn lóúnjẹ ọlọ́run tó bá jẹ́ pé ìbẹ̀rù rẹ lòun bẹ̀rù tóun fi ṣe eléyìí fáwọn òbí òun ṣínà fáwọn ní àpáta yẹn bá kú ńbẹ pátápátá ní ẹ bá jáde Oríyọmí Hamzat ayaba Naomi principal Muslim grammar school ní Basọ̀run àtàwọn tó kù ẹ máa sun ọlọ́run nírègùn wọn kálukú yẹn ọ̀ràn ti dáadáa tó sì fọlọ́ ẹ fi sun ọlọ́run nírègùn kọ́lọ́wọ́ sínà fún yín kẹ́ ẹ má kọjá ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí ọba mi kápá kẹ́ ẹ má di Monday ńbẹ gan kò sí tọ́lọ́run ò lè ṣe ẹ sun ọlọ́run nírègùn ẹ mọ kinní kan gbogbo àlàmbá yìí ṣàdúrà o bẹ́ẹ̀ ẹnìkan ò lè mara ọ bí ẹni tara yún ọlọ́run má ṣe mú wa. àmín má fà wá fáwa mú ni. àmín ọlọ́run má ṣe mú wa. àmín má fà wá fáwa mú ni. torí ọmọ aráyé wọn lẹ́nu méjì wọ́n ní ṣe bá wí fún kò gbọ́ ni. ọmọ aráyé wọn lẹ́nu méjì wọ́n ní ṣe bá wí fún kò gbọ́ ni. pẹ̀lú ògo ọlọ́run ìjọ Council for Islamic Preacher nílẹ̀ Yorùbá gbogbo oníwàásí ilẹ̀ Yorùbá Ittihad agbérawá lùbàdàn àyàn àwọn aṣojú wa a lọ kí Alhaji Oríyọmí Hamzat ní Agodi ìgbà tá a débẹ̀ kí n la rí kí ni situation kí ni condition èèyàn gbọ́dọ̀ béèrè lọ́wọ́ èèyàn pé sẹ́nu ẹ̀dùn sọ́rọ̀ ẹ̀rìn ọba jẹ́wọ́ ni wọ́n dè mọ́lẹ̀ sẹ́nu ẹ̀dùn sọ́rọ̀ ẹ̀rìn. Allah. kì í bẹ̀yẹn ò kì í ṣe ilé ẹ̀rìn bet mo rí himani lára Oríyọmí Hamzat Allah. mo rí ìgbàgbọ́ Ọlọ́run lára ayaba Naomi àwọn méjèèjì calm wọ́n cool wọ́n bá mi sọ̀rọ̀
kéèyàn ó mọ̀ pé làákàyè làwọn àwọn eléyìí ti gbà pé ọlọ́run àwọn dì mẹ́ wọn ò dì má nǹkan mi. Ní tí mo kàn rí ní kókó ọ̀rọ̀ ni pé gbogbo bí ọlọ́run bá ràn yín ẹ bá wa tún gbìyànjú bẹ̀tẹ̀ já fọ̀rọ̀ lẹ̀ fọlọ́run ọlọ́run ò jẹ́ wò wá ràn á síbi rere la ṣe rere la ṣe bó bá jẹ́ pé rere máa dibi lókù ọlọ́run ò jẹ́ wò wá níran. Ìyá sọ̀rọ̀ fún bí 30 ṣẹ́jú lórí Yomi Hamzat bá ní òun ò tí ì kírun òun fẹ́ lọ kírun ẹ jẹ́ wọn lọ kírun ẹ jẹ́ àfi yòókù sílẹ̀ fọlọ́run ṣèkì lẹ́yìn lẹ́ máa ń ṣe wáàsí fún wa ṣé wáàsí yàn wá wúlò fún wa ni yóò sá níbi kan tí ó ti wúlò. Mo rí ó dírẹ́sì nọ́mbà bó ṣe máa ń dírẹ́sì kò lè la tó gé lọ nítorí ibi tó wà ó dẹ̀ wọ bedroom slippers. Àwọn wọ́dà yẹn dẹ̀ ṣàpọ́nlé wa kọ́lọ́mbà ṣàpọ́nlé àwọn náà kó má ṣe ibẹ̀ yẹn láàyè táwọn náà padà sí. Pàápàá jùlọ ọ̀gá gbogbo wọ́dà níbẹ̀ yẹn a dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ jù wọ́n ṣàpọ́nlé wa gan. Èmi alájì wọn ọlọ́run ló mẹ́rú ẹ̀ Sheikh Abu Awero látẹ̀kọ́ Sheikh Dan Aziz látẹ̀kọ́ Sheikh wa láti Ògùn mi tètè rántí látòǹdó látẹ̀kìtì asarawájọ ńlá lọ́bẹ̀ ńjọ́ náà. Oríyọmí ọlọ́wọ́ wọlá ìgbàgbọ́ òdodo tí mo bá lára rẹ mi bá ẹkún lójú rẹ mi bá ìlú sí ó wàláì kò sínú nǹkan tí mo rí lára rẹ. Alhurru wala umasa odorru adaabu wala hurqa binar. Ọmọlúwàbí lọmọlúwàbí ọmọ jẹ́ kó dàbọ̀ bá wà nù nira góòlù ní góòlù ọmọ jẹ́ kó dàbí yẹn bá ń fi náà jó. Ayaba Naomi òun ló wá pè mí pé ṣé kìí sẹ́yìn ni bàbá Akéwùgbà Gold mo lé mi ní mò ń wò náà èmi ń ṣe wáàsí fún ọ sọ̀rọ̀ bí evangelist àbí kí ni tiẹ̀ ó sọ̀rọ̀ bí ẹni tó mọ náà láwọn ọ̀rọ̀ tí ò nídìí kí n máa sọ síta. Ẹ jẹ́ ká fọkàn balẹ̀ síwájú Ọlọ́run. Àwa náà Council for Islamic Preacher àwọn táwa náà mọ̀ tí wọ́n ń bẹ níjọba àti bá wọn sọ̀rọ̀. Ẹnìkan bẹ nínú ọmọ bàbá president àtijọ́ sọ̀rọ̀ ẹlòmíì náà tó ń bẹ àtijọ́ sọ̀rọ̀ gómìnà kan tí mi ní dárúkọ ẹ̀ àjọ sọ̀rọ̀ gbogbo wọn náà ń gbìyànjú láti wá ọ̀nà tí ọ̀rọ̀ bá ti dọ̀rọ̀ kóòtù ọkọjá ntí president ó pàṣẹ ẹ fi ilẹ̀ torí tí ẹ bá pàṣẹ ẹrú ẹ̀ kíní wọn bá ń pé wọn ò tẹ̀ lófin wọn kálukú náà ọmọ owó náà bí wọn ó sì rọ òfin ni kọ́lọ́hún ó bá wa rọ òfin ní kíákíá. Àwọn ọmọ tí wọ́n kú níbi ìṣẹ̀lẹ̀ náà ẹ̀yin ẹbí wọn àtúnbáyín kẹ́dùn lẹ́ẹ̀kan sí ẹ dákun ẹ gbà fọ́lọ́hún àṣekakírun nìkan kọ́ là ń pè ní mọ̀lẹ́ agbáwẹ̀ nìkan kọ́ là ń mọ̀ mùsùlùmí o òtítọ́ tẹ́dá bá fojú kàdán wò olúwa mi tí o bá sì sọ ìgbà yẹn láò tó mọ̀ mùsùlùmí ìgbà yẹn láò tó mọ̀ mùmínì ìgbà yẹn láò tó mọ̀ mùmínì o ìgbà yẹn láò tó mọ̀ mùmínì ìgbà yẹn láò tó mọ̀ mùmínì. Ibo la sáré dé ibo la rìn lọ kì í sọ̀rọ̀ orí atẹ́gùn àmọ́ mo mọ̀ pé Ọlọ́run ó ṣe ìyanu. Ọlọ́run má ṣe mú wa. Àmín. Má fà wá fáwa mú ni. Àmín. Ọlọ́run má ṣe mú wa. Àmín. Má fà wá fáwa mú ni. Àmín. Ọmọ aráyé wọ́n lẹ́nu méjì. Wọ́n ní ṣe bá wí fún kò gbọ́ ni. Ọmọ aráyé wọ́n lẹ́nu méjì. Wọ́n ní ṣe bá wí fún kò gbọ́ ni. Mo ká nínú wáàsí tí mo ṣe fún Ayaba Naomi níjọ́ náà. Mo ní wo bàbá wa Awólọ́wọ̀ níjọ́ sí. Ká ní wọn ò fi Awólọ́wọ̀ sẹ́wọ̀n nígbà tí wọ́n di kúùpù ni wọn ò bá pa òun náà pẹ̀lú gbogbo àwọn tí a pa lọ́dún náà lọ́nà. Wọ́n fi Awólọ́wọ̀ pamọ́ nítorí kábúrú ọmọ bàbá ni. Gbàpọ́ ló ń fi ọ́ pamọ́ sí bíbá ìfúngbà díẹ̀ kó tó di pé ó gain freedom kó lè káwọn ẹ̀kọ́ kan tó ọmọ tẹ́lẹ̀. Mo wá bẹ̀ bàbá wa Ọ̀nìrìṣà ọba tó níyìn ò ní dà yín wó lápáríkà Al-Qur'an. Mo mọ̀ pé tí máa gbìyànjú lábẹ́nú ẹ dákun ẹ mọ̀ wo tó ṣẹlẹ̀ kọjá obìnrin lobìnrin ọmọ jẹ́ Ọlọ́run á máa mú nǹkan míì wá láti kọ́ yàn lẹ́kọ̀ọ́. Bàbá wa Ọ̀nìrìṣà ẹni tẹ́ ẹ mọ̀ rí pẹ́ẹ́pẹ́ nínú ayé tó bá jáhá
tó bọ́ ha ẹ mọ̀ gbìyànjú tẹ́ ẹ máa ń ṣe lórí ẹ̀ka tó wá sẹ́ni tó bímọ fún yín mo mọ̀ pé ẹ ti máa ṣiṣẹ́ lábẹ́nú kò ṣe é pariwo jáde ni èèyàn kì í pariwo orú ẹ̀ jáde mo fi ọba tó ní yín bẹ̀ yín mo fi adé orí tọ́ba tó ní yín gbé fún yín mo fi bẹ̀ yín ẹ dákun ẹ dìde kọjá bẹ́ẹ̀ ṣe fẹ́ dìde àwọn èèyàn ọmọ fẹ́ fà yín sẹ́yìn o pé ọ̀ràn tí ìjọ tó fẹ́ fi ọ̀sẹ̀ sìn ọ̀ràn tí ìjọ tí gbogbo wa bẹ̀ ẹ̀yẹn mọ́ wò yẹn mọ́ dáàmà tawalla wa kuzma ata ẹ gbàgbé ní tó ti lọ present ní kẹfíìsì ẹ sì sí ọlọ́run lára ayaba yìí bí ò jẹ́ ìyàwó yín mọ́ lẹ́ni ọmọ rẹ̀ ò lè jorúkọ míì tó jorúkọ yín lọ ẹ sì sí ọlọ́run lára ẹ̀ kẹ́ ẹ fi lè sọ̀rọ̀ fún mẹ́ẹ̀ pé mo gbìyànjú nínú ayé màmá tó bí ẹ má wo ohun tó ti ṣẹlẹ̀ kọjá ibi tẹ́ ń lọ ní kẹ́ ẹ wò mo fi ọba tó níyín bẹ̀yìn ọlọ́run má ṣe mú wa. àmín má fáwa mú ni àmín ọlọ́run má ṣe mú wa àmín má fáwa mú ni àmín ọmọ aráyé wọn ẹnu méjì wọ́n ní ṣe bá wí fún gbogbo ni ọmọ aráyé wọn lẹ́nu méjì wọ́n ní ṣe bá wí fún gbogbo ni. Bàbá ń sọ̀rọ̀ gbàtà ń sọ̀rọ̀ àwo principal fún Islamic Grammar School ní Bàṣọ̀run òun náà ayé wò pé ọ̀lẹ́ nìkan ṣèbó lọ́lọ́run ọba tó ní ọ̀jẹ̀ ọba tó ní kíkiní yìí ó kó gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn ọmọ pé wọ́n wà níbẹ̀ ni kò sí bí wọn ó ṣe yọ eyín tẹ́jẹ̀ ò ní tẹ̀lé wọn jọ lọ ni ọba tí ó yọ àwọn méjèèjì yóò yọ wọn náà àtàwọn tẹ́jọ kù ńbẹ̀ tó o bá jáde ńbẹ̀ o ní gba compulsory retirement promotion ló tún rí. àmín. ọ̀gá wa dáadáa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọba tó ní ò ní fi yín ráre. àmín. bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ìbínú níbẹ̀rẹ̀ ayé ò rò pé compromise bẹ́ẹ̀ sì lóòótọ́ ni o lóòótọ́ ni ayé ò rò pé compromise ni o bẹ̀tẹ̀ ti fi hàn aráyé ń sìn pé ẹ fi security state bá anybody ṣeré tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ arántí àná kárántí òní káhàdì ẹ̀pọ̀ kágẹ́tì rìsọ́ọ̀tì ọ̀la bẹ́ẹ̀ ṣe máa ń ṣe falára tẹ́ ń ṣe fàjèrò tẹ́ ẹ máa ń tú àwọn èèyàn lẹ̀ nínú òde ẹ dákun ẹ gbìyànjú lórí ọ̀rọ̀ Oríyọmí ẹ gbìyànjú lórí ọ̀rọ̀ Ayaba ẹ gbìyànjú lórí ọ̀rọ̀ principal n tó bàjẹ́ ti bàjẹ́ àwọn ọmọ tí wọ́n kú ó dùn ní yéye ó dùn ní wọ́jà inú kọjá inú ìgbà lẹ́mìí gan ti dọ́dọ̀ méjì náà àwọn òbí wọn a tún plan láti tún lọ rí àwọn míì kó ń sẹ́ńtà lè máa gbé sórí fídíò máa gbé sórí íńtánẹ́ẹ̀tì ní kò bá làákàyọ̀ ọ̀gá wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́run tó ní òní fi yín ráre ẹ dákun ẹ dìde àwọn tó fẹ́ rẹ́rìn pọ̀ o ọlọ́run ní jẹ́ kọ́ta ó rẹ́rìn wa ẹlòmíì kan bẹ tó jẹ́ pé ìbínú tí yín náà ń bẹ lára tí ń bí sórí Yọmí tẹ̀yìn ò sì mọ̀ ọlọ́run má ṣe mú wa. àmín má fáwa mú ni àmín ọlọ́run má ṣe mú wa àmín má fáwa mú ni torí ọmọ aráyé wọn lẹ́nu méjì wọ́n ní ṣe bá wí fún kò gbọ́ ni ọmọ aráyé wọn lẹ́nu méjì wọ́n ní ṣe bá wí fún kò gbọ́ ni. àwọn ọmọ yìí ẹ dákun ẹ má jẹ́ ó pẹ́ ẹ dùn wọ́n nú kò lè tó ọmọ kò lè ká kankan kò dàbí kán rí ọmọ wọn bẹ́ẹ̀ ẹ jẹ́ fi yẹn dùn wọ́n nú mo mọ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀ lánàá ẹ ṣe bẹ́ẹ̀ ń jẹta ńgbà tí ìdí gómìnà gan ṣàánú èèyàn ẹ lè káyé èèyàn tẹ ṣàánú láyé ọba mi ọmọ ṣàánú ẹ̀yin náà. ara sẹ́ẹ̀rẹ̀ tí gómìnà ṣe gómìnà Ọ̀yọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ òun nípàdé tá a lọ ṣe ní àná ní secretariat gbogbo olórí ẹlẹ́sìn nílẹ̀ Yorùbá àwa Council for Islamic Preachers a represent àwọn mùsùlùmí àwọn ẹlẹ́sìn Christianity àwọn náà wá ó bẹ̀rẹ̀ látòrí baba Takuti Jésù aṣọ agbára yín ò ní dọ̀lẹ́ àmín ó fi dórí baba wa dáadáa baba Yẹmí Ẹlẹ́bùúbọn ọjọ́ ti pẹ́ tá a ti máa ń gbọ́ ohùn yín àwa rí yín physical baba Yẹmí Ẹlẹ́bùúbọn àti Àràbá ti Ìbàdàn àti Àràbá ti Ifẹ̀ àti àwọn mímọ́ àwọn oyè yẹn gbogbo yín pátá tá a jọ pàdé ó fi wá dọ́dọ̀ SA Interfaith ọmọlúwàbí 100% SA Interfaith ò ní bẹ́ kúkú lórí ìjókòó. àmín. mo adúpẹ́ lọ́wọ́ SA Islamic tọ̀yọ́ state náà
lọ́wọ́ chairman Pidgin Welfare Board Dr. Atẹ́rẹ́ gbogbo wa lájọ wà níbẹ̀ láti wo ọ̀nà wo la lè gbà tálàáfíà ó fi padà sórí afẹ́fẹ́ a mọ̀ pé àwọn tí wọ́n mẹ́ẹ̀kì owó látara kínní yóò ní gbà bọ̀rọ̀ bet ìrètí ti dé pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n fi ẹnu tí wọ́n gba ẹnu gómìnà sọ pé ìlérí tí IG ọ̀gá ọlọ́pàá Nàìjíríà pátápátá tó ṣe lọ́sẹ̀ tó kọjá lọ tó ní ọ̀rọ̀ cyberbully àwọn ò ní mú ní kékeré mọ́ with anybody tọ́wọ́ bá ti tẹ̀ wọ́n máa wọ́ lọ kóòtù kí kóòtù ọmọ dà wọ́n bí tí wọ́n máa ń dà wọ́n sí ni àwọn tí wọ́n báyàn lórúkọ jẹ́ nítorí àtijẹ àtimu torí àtijẹ àtimu yín ẹ̀ ń sọ àwọn èèyàn dòkú ẹ̀ ń sọ àwọn èèyàn dolo sí ẹ̀ ń bàjẹ́ ọlọmọlúwàbí èèyàn jẹ́ wọ́n pọ̀ nínú mùsùlùmí wọ́n pọ̀ nínú traditionalist wọ́n pọ̀ nínú christian nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n wà wọn ò níṣẹ́ kan nítorí wàá burú tí wọ́n ò mọ̀ ọ̀kan sẹ̀mí ní bí oṣù mẹ́fà sẹ́yìn ó búlì mi lórí íńtánẹ́ẹ̀tì wọn á wọ lọ ẹlẹ́yẹlé àwọn amúra àti gbé lọ kóòtù làwọn àgbààgbà wá yọjú wọn wá dá lẹ́kọ̀ọ́ wọn ní o mọ̀ pé gbogbo kọ́mẹ̀ntì bùtẹ́ ń kọ́mẹ̀ntì lábẹ́ ní tó sọ yẹn ìwọ náà ló sọ tá a bá dé kóòtù uphold ẹ̀ pé gbogbo kọ́mẹ̀ntì bùn ìwọ ló wí torí wọ́n lọ dá ọ̀rọ̀ burúkú sílẹ̀ tẹ́mi bá ti fẹ́ dráàgì mi níta gbé dání à lè sọ sílẹ̀ sẹ́ anílẹ̀ Yorùbá ò lálàáfíà a sì bí Ọlọ́run kọ́ bẹ́ẹ̀ yín náà sùúrù kò sí iye ìbálòrúkọ jẹ́ tẹ́ lè ṣe nípa mímì ní fi ọ̀rọ̀ yẹn sílẹ̀ ọ̀kan náà ni wá Yorùbá ni wá ayé la kọ́kọ́ dé nígbà tá a dáyé la tó mọ ẹ̀sìn tó bá jẹ́ pé nínú family Christianity ni a bí mi sí ó ṣeéṣe kí n má jàfà tó bá jẹ́ pé eléégún ló bí mi ó ṣeéṣe kí n má dénú Islam ìgbà tá a dáyé tán ló ń kálukú tó ṣẹ̀sìn ìran Yorùbá ọ̀kan ni wá ṣé wọ́n sọ fún yín pé kò sí àwọn traditionalist ilẹ̀ Haúsá ni ṣé wọ́n ní kò sí Christian níbẹ̀ ni kí ló dé táwọn kì í bára wọn ló kọjá lórí íńtánẹ́ẹ̀tì bíi tìyìn èló lẹ fẹ́ rí owó bànújẹ́ owó tí ò lè lálùbáríkà bẹ́ẹ̀ gbajúmọ̀ àdẹ́wò náà ni ó gbẹ̀yìn ẹ̀ tó bá ti di pé mi lálàá kan lójú oorun bóyá mo ṣàdúrà tán mo bá sùn tí n bá ti lálàá pé wèrè kan jókòó wájú mi ranjú mọ́ mi àwọn dragon yìí ọkùnrin tó ṣẹlẹ̀ lónìí nù kò tuntun sí mi mọ́ ọba tó ní mi gan ti ń gbé picture yín wá pé wèrè nìyí bẹ́ẹ̀ bá sì wò mí lóòótọ́ ẹ mọ̀ pé wèrè gidi lélẹ̀ Yorùbá ní ìrúnkún asọ́fàyà èròjà wèrè ti pé bẹ́ẹ̀ bá wò mí ẹ sì rí mi tẹ́ mọ̀ pé wèrè tútù lélẹ̀ yín yọlé gbé ni kí ló dé tẹ́ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ adúpẹ́ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé fún àǹfààní tí wọ́n fún wa láti pe ìpàdé yìí gbogbo state ilẹ̀ Yorùbá ńlá máa dé afẹ́kán gbé ọ̀rọ̀ yìí wọ káńsù àwọn gómìnà Nàìjíríà kan wá fi òfin ńlá tẹ̀ ẹ́ so that gbogbo ẹni tí bá ń ṣe wọ́nranwọ̀nran tí ń ba yé àwọn èèyàn jẹ́ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa mú wọn ẹ máa gbé wọn lọ kóòtù wọn máa lọ ẹ̀wọ̀n àwọn tó wà bẹ́ẹ̀ bí ọgbà ẹ̀wọ̀n ti tóun ààyè tí yín sì kú ń bẹ̀ tí wọ́n retí yín bẹ̀ gbogbo ẹni tẹ́ ń fẹnu ba yé àwọn èèyàn jẹ́ wàláhì ẹ pàdé Ọlọ́run má ṣe mú wa. àmín má fà wá fáwọn múni. àní Ọlọ́run má ṣe mú wa. àmín má fà wá fáwọn múni. torí ọmọ aráyé wọn lẹ́nu méjì wọ́n ní ṣe bá wí fún kò gbọ́ ni. ọmọ aráyé wọn lẹ́nu méjì wọ́n ní ṣe bá wí fún kò gbọ́ ni. àwọn kan jáde wọ́n ní akéwùgbà gold kọ̀mọ́ ibi tí ó dùn ó sí ọ́sàfẹ́ gbogbo èèyàn sàmọ́ praise òun kí ló kàn mí pẹ̀lú èèyàn praise mi ṣé mo tiẹ̀ mọ̀ pé èèyàn praise mi ṣé mo sọ̀rọ̀ tọ́jọ́ máa ń praise mi ni òdodo ọ̀rọ̀ lábùlà ẹ fi mùsùlùmí lẹ̀ kán ṣẹ̀sìn wọn ẹ má bu wọn ẹ fi kírísítẹ́nì lẹ̀ ẹ má bu ẹ̀sìn wọn ẹ fi traditionalist lẹ̀ ẹ má bu ẹ̀sìn wọn àwa la mọ̀ bá a ṣe manage ara wọn kẹ́yìn àfa àgíríkì ẹ̀yin pásítọ̀ àgíríkì ẹ̀yin babaláwo àgíríkì yìí kẹ́ ẹ tó dé a manage ara wa ni à ń gbé lálàáfíà a dá ẹ̀sìn pọ̀ bí wọn bá lùlù egógó bọ̀ tí wọn bá fẹ́ déwájú mọ́sálásí wọn pa ẹ̀yin lẹ̀ jẹ́ wọn dá dúró mọ́ ẹ̀yin lẹ̀ dá wàhálà yìí sílẹ̀ ẹ sì tún kú lórí ẹ̀ torí ẹ fẹ́ kó dogun ni ìkànjáde lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà ẹ dákun tí mo bá ń sọ pé kájẹ́ kálàáfíà ọjọba kí ló dé tẹ́lómi máa ń ronú bí ẹni orí ẹ̀ ti gbalẹ̀ sẹ́yìn wá ní kí n gbàgbé pé mùsùlùmí ni mí àbí nǹkan tó fẹ́ ni pé kí n declare pé mi ò ṣe mùsùlùmí mọ́ bí mẹ́sẹ̀gì tẹ́lómi máa ń sẹ́ǹdì sí mi Ọlọ́run ò ní jẹ́ rírú ẹ̀ mi wá ní rántí ideology ẹ̀sìn mi máa rántí ẹ èyí tó rọ ọbẹ̀ tí ó máa láàfíà wá ni máa preach ni
ẹlòmíì jáde nítorí ọ̀rọ̀ ṣẹ̀ríà tí mo sọ pé à ń fẹ́ ṣẹ̀ríà bẹ́ẹ̀ tá a fẹ́ ṣẹ̀ríà tẹ́yìn ń gbé bọ̀ ya àbòsí ti wà nídìí ẹ̀. ẹlòmíì bú mi làwọn tí mùsùlùmí náà bá gbà ojú tí ó àwọn tó lóun gbìjà wọn ti àní ìmọ̀pẹ́ nìkan yìn mí wàlá stóhù bá lí máa rọ ọmọ níbi rọ ìbá tí ìdákùntún ìdàlà ìgá ìràmùrì bọ́lá wọn bá ti doubt mi ò kíá anybody torí kó doubt mi ẹ jẹ́ wọn máa wí àmọ́ ìtọ́wọ́ bá tẹ̀ wàláyé ẹ̀ bàkà nù bẹ́yàn bẹ́ẹ̀ lu òyìnbó àfikọ́mọ̀ wa nàìjíríà ni ọwọ́ tẹ̀ ń jọ kan bẹ́yàn bẹ́ẹ̀ lẹ̀ lárúbáwá àti fura pé ọ̀kan ṣe fídíò tá a ti rò pé lẹ̀ lárúbáwá ló wà nígbà tá a rí àdírẹ́sì ẹ̀ àti fura pé kírun jímọ̀ ní nàìjíríà lọ́sẹ̀ yìí iṣẹ́ tí ń lọ pẹ̀lú ogun ọlọ́run nígbà kẹ́ balẹ̀ yorùbá jẹ́ àwọn bàbá tó bí wa àláfíà ni a fi gbé islam lé wa lọ́wọ́ àláfíà làwọn tó bẹ́yìn náà gbé christianity lẹ́yìn lọ́wọ́ àláfíà làwọn tó bẹ́yìn náà gbé traditionalist lẹ́yìn lọ́wọ́ kí ló dé tẹ̀yìn jẹ́ ká láàfíà nílùú míì tá a jọ gbé tójú bíbá yìí náà lọ níbo míì tẹ́ lè lé wa lọ àánú níbo míì tẹ́ lè yín lọ kí ló dé tá a wá lè jọ fàláfíà gbé àláfíà ọjọba ẹni wèrè bá ń bẹ lórí ẹ bá ń wá chain ajá ẹ bá ń dè wọn mọ́lẹ̀ ẹ bá ti rí tí ń sọ wọ́nranwọ́nran gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ bá mi fún wọn lésì ọba mi ọ̀sán yín lẹ́sàn. àmín. èmi ò rí ibì kan tí wọ́n ti bú mi àti mùsùlùmí àti christian àti traditionalist tí wọn ò ní fèsì padà pé orí ẹ̀ agbálẹ̀ ni o ò ríran ni omi ń bẹnu wọn tó jẹ́ pé owó íńtánẹ́ẹ̀tì ni wá wọ́n ti believe pé bí káwọn gbàyàn lórúkọ jẹ́ làwọn fi wọ́ crowd pápá picture ẹni tó bá lálùbáríkà wọ́n wá gbé picture rẹ̀ sí jẹ́ wọ́n gbé picture tiẹ̀ jáde kó wo yẹni tí ó wọ̀ kọ́ sálùbáríkà lára rẹ̀ ni èèyàn ta ló fẹ́ wo picture rẹ̀ kí ni wọ́n fẹ́ fi ṣe ẹni ó yẹ wọ́n fa tí wọ́n kí wọ́n fi ṣe ní wèrèdè mọ́lẹ̀ ọlọ́run má ṣe é mú wa. àmín. má fà wá parí níparí. àwọn ìwé ìròyìn aláròyé àṣewà síbẹ̀ lẹ́nìí láti púfù pé ọmọ yorùbá ni wá yorùbá ò ní ká má jẹ́ yorùbá ẹ̀sìn láàní dàpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ alàgbà adéwálé mo ti gbàgbé kọ rẹ̀ ajáò alàgbà ajáò mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìwé ìròyìn aláròyé agbábẹ̀ adéko ọ̀gá wa ní fresh fm dr ayéfẹ́lẹ́ àwọn ń kọrin àwa ń ṣe wáàsí níbi ìfẹ́ǹtì kan náà lọ́dọ̀ ọ̀rẹ́ mi dáadáa dr taofik ní london láti london à ń ṣe birthday alájà taiwo tó jẹ́ ìyàwó wọn alájà taiwo ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ayé jẹ ni kò ní yíwọ́ fún ọ lápáta ọ̀tá ò ní rẹ́rìn rẹ̀ pẹ̀lú ọgbọ́n ọlọ́run láàárọ̀ ọ̀la ájì síbi fìdáwò ọmọ ìyá mi ìyẹn alájà wa medina ajísafẹ́ lọ́yọ̀ọ́ ọlọ́run kó bá a yọ́nú sí i ajá ajísafẹ́ ti wáyé ó ti lọ ṣe mọ́lẹ̀ gbàgbé faraye àwáyé kú ó sì fọmọ àdámọ̀ ọlọ́run bá wa kẹ́ wọn gbà pé àmín. ọlọ́run bá wa kẹ́ wọn. pẹ̀lú òkú ọlọ́run tó bá tó wá dọ̀sán tó bá tó dọ̀la kan náà àtúnníwàsí ní kòròdú tó bá di monday àtúnníwàsí kan tó jẹ́ pé monday lọ́lọ́ ní ọ́fọ̀ọ̀sì a máa lọ sí yẹn ní kẹjà gbogbo ẹ ọlọ́run kó bá wa mú dúró ẹni fẹ́ ra lẹ̀ ẹ bá lè ṣe akéwògbàgbé òdìdó wò anílé ní gbogbo ilẹ̀ yorùbá acres of land tó pọ̀ kò sí iye tó fẹ́ tó dẹ̀ níjẹ̀ ní document kò sí iye tó fẹ́ tá à ní rí fún ẹ o ẹni fẹ́ lọ àràfà 2025 ẹ tẹ̀lé iléeṣẹ́ wa ẹ gbádùn ajínyìn dọ́ba umura ramadan tí ń bọ̀ ẹ tẹ̀lé akéwògbàgbé òdì ẹ gbádùn umura yín ẹni ń wọ́pọ̀ ẹni ń wáyé text message tàbí kẹ́ lo whatsapp number 08057818180 a ní shortage àwọn obìnrin nílùú òyìnbó àwọn obìnrin ọ̀dọ́ ò yọjú àwọn over 50 ní yọjú ẹ dákun ẹ yọjú àwọn ọkùnrin pọ̀ nílẹ̀ ní nàìjíríà àwọn obìnrin pọ̀ nílẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ yọjú o ẹ mọ ọmọ yín wá lè kéwà àti skul wa àwọn ọmọ náà ó sì lálùbáríkà jà wá gan lọ 08057818180 08035066122 ọlọ́run má ṣe é mú wa. àmín. má fà wá mú ni. torí ọmọ aráyé wọ́n lẹ́nu méjì wọ́n ní ṣe bá wí fún kò gbọ́ ni. ọmọ aráyé wọ́n lẹ́nu méjì wọ́n ní.